oníkàn láti máa ń gbọ́ kàn ẹ jọ̀ọ́ ẹ lè bá mi sọ orúkọ yín. Bàbá jàre gbọ́ ohùn mi tọ́ráyé mi ò dọ̀wọ́ rẹ̀ òtítọ́ ni Jésù Kristi ṣàánú mi kémi máa pòfo aráyé wo mi bí ẹni tí ó lè là kí ló dé ojoojúmọ́ ṣá ni mo gbàwẹ̀ ojú mi ìṣáájú ìṣọ́ òru àìsàn dé nítorí ìsọjí ẹbí láwọn ò fi iṣẹ́ ẹran mi ó wá kúbi táwọn gbé gbà káráyé má gàn mí ó Jésù o jàre wá gbé mi ga kí n lè ṣe rere kí n lè kọrin ayọ̀ sún orúkọ rẹ orúkọ tèmi ní Jídé Àjọgbà Jésù Àjọgbà ayé mọ̀ sí Àjọgbà Jésù Twins. Àjọgbà Jésù Twins mo máa ń pè ní Àjọgbà Jésù Twins everybody dẹ́ rí pé ẹ jọra ṣé twins ní lóòótọ́ ni. Nínú dictionary tíyàn bá wo kankan tí wọ́n pè ní twins bẹ́ẹ̀ wọ́n máa sọ pé nǹkan méjì tó jọra wọn so tíyàn bá tú dictionary dáadáa wọ́n sọ pé nǹkan méjì tó jọra wọn ni wọ́n pè ní twins àpèrè wa ní Táyé and Kẹ́hìndé Àjọgbà Jésù Twins so ẹ̀gbọ́n àtàbúrò ni wá ọmọ ìyá ni wá. ọmọ ìyá kan náà ni. bẹ́ẹ̀ ni ọmọ ìyá kan náà ni wá. That's me you are twins náà tó bá dọ́mọ ìyá kan náà ni ìyá kan náà ló bẹ́ẹ̀ méjèèjì. ẹ̀gbọ́n àtàbúrò ni mọ́mì tèmi àti mọ́mì tiẹ̀. bẹ́ẹ̀ ni wow. so làwọn jẹ́ pé ìyá kan náà ni wá. so Àjọgbà Jésù tèmi máa ń wọ gbà yẹn lójú tèmi wà láì twins ni mo máa ń pè yẹn o. twins náà ni wá. Àjọgbà Jésù twins inú dictionary ni. bẹ́ẹ̀ ni. ó tún ní question ibo lẹ́ ń gbé gangan. Ìbàdàn Olúyọ̀lé ọmọ Àjẹgbẹ́jẹ karùn-ún Ìbàdàn ni mo gbé. ṣé mọ̀ pé orí social media yìí oríṣiríṣi àwọn fake ìròyìn lèèyàn máa ń gbọ́ bọ̀ ẹnu oníkàn gangan lèèyàn ti máa ń gbọ́ ṣékàn àbí mùtá tó bá ẹ má bínú tó bá jẹ́ pé àsìpọ̀ òwe mo rí nígbà kan wọ́n sọ wípé Àjọgbà Jésù Twins pé ẹnìkan kú nínú àwọn méjèèjì bóyá arọ ni bóyá òótọ́ ni because èmi ò believe gbogbo ọ̀rọ̀ social media ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. òótọ́ ni Bíbélì sọ kínní kan fún wa ó ní amú olódodo lọ ṣáájú ọjọ́ ibi amú lọ ṣáájú ọjọ́ ibi ni so torí ẹni tó kú yìí ó jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo àwọn èèyàn mọ̀ pé ó pé nínú pé kéèyàn sọ̀rọ̀ Ọlọ́run nínú kéèyàn rìn nínú Ọlọ́run ó pé ìyẹn ìkejì mi so ìbílíìfù tèmi ni pé amú ṣáájú ọjọ́ ibi ni amú lọ ṣáájú ọjọ́ ibi torí gbogbo wa adìyẹ Ọlọ́run ni wá anytime ni oníkàkú lè di ìlànà bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò so anytime any day ni Jésù tiwa náà lè dé. so Àjọgbà Jésù Twins ẹjọ nígbà yẹn torí mo mọ̀ pé ẹnìkan máa ń wà níwájú ẹnìkan máa ń backup ẹjọ ṣé ẹlẹ́yìn tó kù yẹn àwọn náà ń backup ni àbẹ́yìn àbáwọn náà máa ń wà ní iwájú. òun ló ń lead. okay. òun ni ó ń lead band wa. okay. so àwọn méjì náà jọ máa ń kọrin ni. okay. ṣùgbọ́n òun ló jẹ́ leadfocal wa òun la gbé síwájú gẹ́gẹ́ bí leadfocal wa kankan. but ṣé lẹ́yìn ìgbà tí àwọn kú yẹn ṣe wá stop ṣe orin yẹn ẹ̀kọrin yẹn mọ́ ni torí báyìí mo mọ̀ wípé especially èmi mo like àwọn orin yín orin ṣe ẹ̀kọ́ mọ́ ni. ìgbà yẹn gangan lọ́nà ṣẹ̀ṣẹ̀ wá dìde because mo wo nǹkan kan oore ọ̀fẹ́ la rí gbà ọ̀pọ̀lọpọ̀ nílùú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí tó yẹ pé wọn ò ní gbọ́ wọn mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo wá rí wípé àṣẹ Ọlọ́run dà Jésù yẹn dùn sí o so oore ọ̀fẹ́ la rí gbà tá a tún fi padà sí díẹ̀ tọ́lọ́ dẹ̀ ń gbà fún wa. ẹ jọ̀ọ́ mi fẹ́ kẹ́ ẹ parọ́ fún mi níbi tá a dé ẹ jọ̀ọ́ ṣé nígbà tí èkejì yín yẹn tí wọ́n ṣaláìsí mo mọ̀ wípé kò sọgbọ́n ó máa affect inside ibi kan ẹ̀yẹn wá bọ̀ nídìí iṣẹ́ orin ṣé ó affect yín àbí kò affect yín. ó affect gan torí láàrin ọdún kan àbọ̀ ọdún kan àti oṣù mẹ́fà ni mo fi dúró láì jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè ṣé mo wá jẹ́ kó go yẹn kú báyìí ni ṣé mo wá jẹ́ kíní kan mo wá máa ń jẹ́ kó jẹ́ àwọn èèyàn pé ẹni tó kù yìí kì í ṣàdìyẹ èèyàn ẹlẹ́rara ni bó ṣe rí nínú tèmi tí n bá wà ní ti now ó ṣe ń kó lára mi díẹ̀díẹ̀ tí n bá wà lórí stage ń gbà mí àwọn máa filẹ̀. torí pé ẹ máa wò pé ó yẹ kẹjọ wà bẹ́ẹ̀ nígbà mo so kíní yẹn á kàn lójijì tí n bá ti spirit yẹn tẹ́mi mọ́ yẹn bá ti ń gbé mi lọ á kàn tún já mi padà á kàn padà pé
arákùnrin yìí ò mọ̀ sí ní ẹgbẹ́ mi torí bìlífù nígbà tó kọ́kú yẹn ni pé mi kọ́kọ́ tí mọ̀ lára data mo wá mọ̀ pé mi mọ̀ tún ní rí bọ̀bọ̀ ìmọ̀ torí kò sí náà àwọn méjì ìfẹ́ tó wà láàrin wa ó ní agbára gan. tó fi tẹ́ ẹ fi lè jẹ́ pé irú wa ẹ̀ gan rí twins la máa ń pè ní ìfẹ́ yẹn lágbára lóòótọ́. ilé tí mo tún wá fẹ́ bèrè ni pé ẹ jọ gbogbo àwọn báǹdì tí ẹ jọ wà nígbà tí wọ́n wà ní ayé yẹn tẹ́ ẹ jọ ń ṣe yẹn ṣẹ́ẹ̀sì jọ wà ń sìn. gbogbo wọn pátápátá la sì jọ wà báyìí. ẹ sì jọ wà tí náà. òfin mọ́mọ́ níjà gan. a sì jọ wà àjọ ń kóra wa káàkiri báyìí. so ń sìn báyìí ẹ tíra láti sọ fún mi pé ẹ sì ń kọrin dáadáa. gan gidi gan. bọ́ àwa rí àwọn rìlíìsì yín bó ṣe yẹ kí a máa rí ibi ti tẹ́lẹ̀. a sì ń bọ̀ àti ìbẹ̀rẹ̀ sí ṣe ábọ̀mù àti ṣẹyọ kan wà àti gbé jáde à ń pè ọkàn yẹn ní májẹ̀mú àánú covenant of mercy so ìyẹn àti ìgbéjáde ó ń bọ̀ náà ni so ẹ bá gbọ́ gan ẹ nímọ̀ pé kejì mi ò sí bẹ́ẹ̀ pé máa fún yín ẹ bá mi mú kété máa fún yín nísìnyí. ẹ jọ ẹ fún mi ìgbà wo ló máa jáde ìgbà wo ló fẹ́ rí mi sí. a sì ń ṣe àwọn kankan lórí ẹ̀ lọ́wọ́ ó ní àkókò àti ìgbà tó máa jáde. ìtọ́ni Ọlọ́run là ń tẹ̀lé so à ń tẹ̀lé ìtọ́ni Ọlọ́run so ṣe kọ́pì ẹ̀ bẹ́ẹ̀ ni májẹ̀mú àánú. àjọgbà Jésù twins. ẹ ti máa rí èkejì mi ẹ rí i pé òun náà ni òun ra yọ lẹ́yìn ó wà lẹ́yìn. so ìsìn báyìí mo mọ̀ pé bí ó ṣe jẹ́ páwọn náà ń lídìí orin gbà yẹn so ẹ̀yin náà ẹ lè lídìí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ wọlé lẹ́ẹ̀kan mo rí pé fún wa jẹ so ẹ ti fi introduce ara yín bọ̀ ń sìn báyìí mo fẹ́ kẹ́ fáwọn olólùfẹ́ mi jẹ àtàwọn olólùfẹ́ yín àwọn èèyàn lọ́ọ̀fù yín gan especially èmi fúnra mi mo lọ́ọ̀fù yín lágbára Ọlọ́run gbogbo ọlọ́ọ̀dá ìkó lọ sí òní ó dá padà gbogbo òkú lọ yín tó bá ti lọ Ọlọ́run á dá padà Ọlọ́run wa ọlásìkò yìí á dá padà ìwọ tó ń wò mí náà ìkólu ẹ tó ti lọ ọ̀run á dá padà fún ẹ èmi náà ìkólọ tèmi náà tó lọ ọ̀run á dá padà fún mi ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ fi orin mo wọ sẹ́ẹ̀rù orin yẹn nígbà kan láàárọ̀ mo máa ń gbórin yín o wà láìtàláì ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ gbé wa débẹ̀. bàbá gbóhùn ẹ̀bẹ̀ mi o wò mí ọjọ́ mi dògbò lọ n ò wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò mọ̀ báyé ṣe rí ìyà yìí pọ̀ ní àpọ̀jù ó fẹ́rẹ̀ pamọ́ sí mi lára torí bí kú bá fi dé ayé akíni wípé ó máa ṣe ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì wọ́n ti gbàgbé pé mo wáyé aráyé béèrè wọ́n fẹ́ wo ibi tí wọ́n bá já àìtètè dá mi lóhùn èmi àti rẹ a ò ní sinmi. a ní sinmi àjọ ní sinmi ni tó o gbọ́dọ̀ dá mi o gbọ́dọ̀ dé mi àtàwọn olólùfẹ́ mi lò ó máa dẹ́yìn náà lò ó máa dá gbogbo wa náà I'm really appreciate you ẹ wò mí fẹ́ kí ṣe rí gbogbo ewé kan ò ní jábọ́ lára gi Ọlọ́run máa mọ̀ sí bó ṣe wù Ọlọ́run ló ṣe ń sọlá ó lè yà ń sìn mí èmi tá a jọ ń sọ̀rọ̀ yìí ó lè dọ̀là kẹ́ gbọ́ pé mi náà ti lọ bọ̀ àdàgbà àdàrúgbó bó ṣe godfather wa tó jẹ́ alátìlẹ́yìn wa táwa ń wò tó dàbí bàbá fáwa ẹ pé tábà HMD bàbá ni o aláṣẹ Unicos HMD tẹsán yóò pọ̀ létí aláàánú tèmi náà ni àwọn ni o ẹjọ́ gbé wákàtí yẹn abẹ́ àbẹ́ làwọn wọ́n dúró tì mí gbà tí gan ni àtìyàwó àtọ̀.